الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله. يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله nínú òfin ẹ̀sìn Islam eléyìí tó dé bó ti ṣe máa pín ogún òun náà ní wípé tó bá ṣẹlẹ̀ wípé ènìyàn bímọ ọmọ tó wá bí yìí báyìí ọjọ́ ọmọ tá a ti ṣòwò àti bí ṣáájú kó tó di pé yìgì ó ń bẹ láàrin àwa àti obìnrin tó bímọ yìí tá a pè ní ọmọ zina tá a pè ní tá a ṣe ní zina ká lọ́ọ́ mà ìyẹn ìwọ ọkùnrin wípé ọmọ tó bí gbọ́nà zina kìí sọmọ rẹ eléyìí tó ṣe wípé ọlẹ́tọ̀ sí pé kó ọmọ pè lọ́mọ rẹ à ń bọ̀sibọ́sí pé yóò jogún rẹ àbí wọn náà jogún rẹ ìwọ fẹ́ lọ́mọ kí ló mú ọmọ ṣe sùúrù kó fẹ́ obìnrin lọ́nà tọ́tọ́ àti ọ̀nà tó yẹ kó tó di kó sí aṣọ rẹ̀ wò kó tó wá síwájú sí lásọ wò kó tó di pé yìgì ń bẹ láàrin kó tó wá bá ní àjọṣepọ̀ ọmọ tí wàá tàtàrà rẹ̀ wáyé irú ọmọ tó wáyé gbaru ìbálòpọ̀ yìí ọmọ zina ni wọ́n ń pè wọn lábẹ́ òfin ṣẹ̀ríya ṣẹ̀ríya ó ní ìyá rẹ̀ tó bí ìyá rẹ̀ ni tó sì lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ ṣùgbọ́n bàbá yìí kìí ṣe bàbá rẹ̀ bàbá zina kìí ṣe bàbá kò sì gbọ́dọ̀ jogún ọmọ bẹ́ẹ̀ ni ọmọ gbọ́dọ̀ jogún ẹ̀ kò gbọ́dọ̀ fọmọ tì sọ́dọ̀ rẹ̀ ọmọ náà sì gbọ́dọ̀ fọ náà tì sọ́dọ̀ ara rẹ̀ bóò lọkùnrin ṣe fi ọmọ tì sọ́dọ̀ ara rẹ̀ òun náà ní kó pọ́nmọ́ lọ́mọ rẹ̀ báwo lòun ṣe wá fi wọ́n tì sọ́dọ̀ ara rẹ̀ òun náà ní kó pè wọ́n náà ní bàbá òun ó kìí ṣe bàbá rẹ̀ bẹ́ẹ̀ lòun náà kìí sọmọ rẹ̀ ìyá náà ìyá zina ni o ṣùgbọ́n ṣẹ̀ríà sọ pé ìyá zina yóò jogún ọmọ zina o ṣùgbọ́n lábẹ́ ẹ̀kọ́ dáràn lọ́mọ ni lábẹ́ ẹ̀kọ́ dáràn ní ọmọ ni tó náà bá jí ìyá zina láyé ń bí yóò máa bẹ tahtal mashi'a lábẹ́ bolúwa bá ti ṣe fẹ́ tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama tí ọkùnrin tó bá ní òun gba ọmọ ńlọ́mọ òun pè sọ́dọ̀ òun fi sọ́mọ kò lè dọ́mọ rẹ̀ láíláí kò lè dọ́mọ rẹ̀ láíláí pípàpè mára rẹ̀ wíwọ́ sọ́dọ̀ kò lè sọ́dọ̀mọ rẹ̀ láíláí ọmọ zina náà ni ọmọ jẹ́ sí ọ láíláí tó bá jẹ́ kóbìnrin yìí látàrí pé nìkan bá ṣe zina ìbejì lóbìnrin bí àwọn ìbejì tó bí yìí á pè wọ́n ní àwọn ọmọ méjì tí ìyá nìkan dàpọ̀ ìyá dà wá pọ̀ inú wọn máa jẹ́ bàbá ọ̀dà wọn pọ̀ nísìnyí wọ́n ti fẹ́yàwó ó sì jẹ́ pé ìyàwó rẹ̀ yìí ó ti so yìgì pẹ̀lú ẹ̀ ṣáájú kó o tó ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ Allahu wa kádàrá ikú ìbálòpọ̀ yìí ó ní kó dọ́mọ méjì àwọn ọmọ méjèèjì yìí á pè wọ́n ní ìyá bàbá dà wá pọ̀ ìyá àti bàbá dà wá pọ̀ ṣùgbọ́n ọmọ méjì tí obìnrin bí látàrí zina wọn kì í pè wọ́n ní ìyá àti bàbá dà wá pọ̀ síbáàkú ti sọ pé ọmọ zina kò ní bàbá ìyá dà wá pọ̀ nìkan ni làwọn ọmọ méjèèjì yóò máa jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríya àwọn ẹni tí ìyá àti bàbá dà wọ́n pọ̀ wọ́n yàtọ̀ gédégédé sáwọn ẹni tí ìyá nìkan dà wọ́n pọ̀ nítorí pé ní tí ìyá àti bàbá dà wọ́n pọ̀ tó bá jẹ́ pọ̀ kan nínú wọn ló bá lọ ṣaláìsí tí ò wá fẹ́ nìkan kan sáyé àfẹ́kejì rẹ̀ òfin ṣẹ̀ríà sọ pé èkejì tó fi sáyé o yóò gba gbogbo dúkìá rẹ̀ tó fi sáyé lọ nítorí pé ìyá àti bàbá ló dà yín pọ̀ tó bá wá ṣẹlẹ̀ pé ìyá nìkan ló dà yín pọ̀ ọmọ màmá rẹ̀ o tí bàbá ò dà yín pọ̀ tó o bá kú tó o fọ́n sáyé
ìdá kan nínú mẹ́fà gbogbo tó fi sáyé nìkan ni ó gbà. ìdá márùn yòókù tí ó bá sẹ́ni tí ó gbà nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sí kó jogún ẹ̀ wọ́n kó lọ sí baytu malil muslimin, ilé owó àwọn mùsùlùmí táwọn mùsùlùmí lágbègbè ibẹ̀ bá nílé owó ibi tí wọ́n máa kó wọn pamọ́ sí. tí ó bá wá sí láti sọ̀rọ̀ nǹkan mi. akramakumullah, irú àkóbá burúkú wo ni zina náà ni zina burúkú eléyìí tó gba ayé kan ní ìsìn tó ṣe pé ẹni tí èsè zina nínú àwọn èèyàn àwọn ṣàjòjì létí àti lójú àwọn èèyàn tí wọ́n bá mọ̀ pé ó ṣe zina rí. ẹni tó bá gbọ́ rí tó pé ó ṣe zina rí yóò tún máa yanu pé láyé yìí náà ṣé pé irun yín tún bẹ́ẹ̀. torí pé wọ́n wò pé ayé ti fọ́jú pọ̀, gbogbo àwọn jọ lọ dáràn, gbogbo àwọn làwọn jọ ń ṣèrànù, gbogbo àwọn làwọn jọ ń ṣọ̀bùn. ọ̀bùn gidi ló ń zìnà, ọ̀bùn burúkú ló ń zìnà. ọ̀bùn gidi ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ńlọkùnrin ó ń zìnà, ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò lóbìnrin ó ń zìnà. òfin ẹ̀sìn Islam ṣe nǹkan léèwọ̀, ó wá jẹ́ pé orí rẹ̀ ni wọ́n ń jí, orí rẹ̀ ló ń sùn lójoojúmọ́. kò sì lè má jẹ́ bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. ìwòkuwò wà pọ̀, ìwòkuwò pọ̀ nítorí pé àwọn ẹ̀rọ ìléwọ́ tí àwọn èèyàn mú ká lónìí báyìí kó lu ẹlẹ́dàá kó ṣàánú wa kó mẹ́jà fowó ra ntí ọ̀fà jahannama fún wa. iná ni ọ̀pọ̀lọpọ̀ ń lò láti wo wokuwo oríṣiríṣi. ńgbọ̀ bá wá wo wokuwo lóríṣiríṣi tán ọ̀nà ìdá tó ní ṣèṣekúṣe, ọ̀nà ìdá tó ní wáwàkúwà tí wọn náà padà dún ṣekúṣe. báà sọ pé òun lọ́mọ méjì kan bì kan, òun tún lọ́mọ kan bì kan, kọ́dà kan òun tún lọ́mọ kan lábíjan, kọ́dà òun tún lọ́mọ kan ní Congo Brazzaville. kí ló dé ìyàwó lọ fẹ́ sọ ni? ó ní rárá, gbogbo ibi tó ń bá dé sí òun máa ń láwọn ọmọge táwọn ọmọ jọ ṣeré ni, àwọn ọmọge tẹ̀ ń jọ ń ṣeré ó ń ranù ó ń zìnà. ẹni tí ń wọ kọ̀ọ̀kọ́ gbogbo ibi tó bá ti dúró sí tó láwọn fẹ́ sinmi, àwọn fẹ́ nẹsẹ̀, pàápàá jùlọ irú àwọn tí ń wa ọkọ̀ àjàgbé wọn yẹn, ẹ̀rí pé gbogbo ibi tó bá ti máa dúró iná ló ti láṣẹ́wó. omi ìníjọ aṣẹ́wó kan lọ ní gbogbo dẹ́pọ̀tì kọ̀ọ̀kan tó ṣe pé gbogbo wọn náà ni ó sì wọlé lọ bá, gbogbo wọn ni ó wọlé lọ bá kó tó di kókó ńbẹ. bàbá ń tirẹ̀là dáràn ẹfẹ́ ti Mẹ̀dúgùrí lọ sẹ́kọ̀ọ́, gbogbo òrìn àjò tí ó yẹ kó gbà ju ọjọ́ mẹ́ta lọ ẹ máa wá sọ̀sẹ̀ mẹ́ta, ọmọ wa ti parọ́ lóríṣiríṣi. kò sì jẹ́ pé nǹkan kan ní fi gbogbo ọjọ́ ṣe bí ẹ bá ṣe kó jókòó sọ́dọ̀ àwọn aṣẹ́wó. kọ́dọ̀ omi tí ẹ kọjá pàǹtí ẹ lọ dé sílé aṣẹ́wó yóò gbé aṣẹ́wó síwájú nínú tirẹ̀là ni, gbogbo ibi tí wọ́n máa ń jọ lọ wọ́n ń jọ lọ ni yọ́n mọ̀ kọ́ bọ́ǹdì olórí ibú. ó sì níyàwó gbowó yàwó sẹ́ẹ̀kan. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó yìí ń pariwo, wọ́n tún rẹ́lẹ̀bẹ̀ tí àwọn ọkọ yìí gbọ́dọ̀ àwọn èèyàn pé bá wà bẹ́ẹ̀ ọkọ̀ pa wá ti fi aṣọ tó ti gbó ni. bíríkìlẹ̀yà ńkọ́ wọ́n fẹ́ tilẹ̀ yìí lọ ṣiṣẹ́ lábẹ́kúta. irú àwọn obìnrin tí wọ́n máa lọ mú níbi tí wọ́n ti máa mú wọn láàárọ̀ táwọn kóra wọn jọ tí wọ́n gbé bọ́kẹ́tì lọ́wọ́ páwọn fẹ́ bá wọn bíríkìlẹ̀yà pọnmi, ó ti wá láwọn kan tọ́jẹ́ yìí pé àwọn náà ní kọ́sítọ́mà rẹ̀, àwọn lójú híóhíó yóò gbé láti ilẹ̀ yìí ó dàbẹ́kúta. àwọn anírẹ́ni jọba ní pọnmi lábẹ́kúta ó ní rárá eléyìí lájọ mọ́wọ́ ara wa sẹ́mi kí táwọn tàbẹ́kúta bá pọnmi yọ dẹ̀jẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. òun pẹ̀lú rẹ̀ ni wọ́n àjọ máa ṣe wọléwọ̀de bí ìgbà tó mú ìyàwó wá sábẹ́kúta nígbà tó fẹ́ ṣiṣẹ́. bàbá imani tí ó fẹ́ lọ ṣiṣẹ́ jìnnàjìnnà láì jẹ́ pé ìyàwó wà lọ́dọ̀ rẹ̀ torí kọ́ máa lọ rí ìríkùrì kọ́tà tara rẹ̀ ṣèṣekúṣe. ẹ̀yin dẹ́ mà ẹ kọ̀kọ́ máa yìn ẹsẹ̀ bí nǹkan dáadáa ní í ṣe ńgbà tẹ́ bá padà gbọ́ pé aṣẹ́wó rẹ̀ ní oríta kan ló ti mú. òun náà máa ṣe bí ìyàwó ọ̀gá táwọn ọ̀gá táwọn náà wà lẹ́nu iṣẹ́ tó bá sọ pé ṣé bí ọ̀kan náà àwọn ìjọba apami ni wọ́n mú wọn náà wá ṣe wọn náà ní lọ́pami ni lọ́kàn máa wò yí lọ́ọ́ máa mọ́jú pé kíni máa jókòó ń bẹ yẹn ohun tó ń jẹ́ ìyàwó ọ̀gá báwo àbáṣẹ́wó ọ̀gá. ìyàwó sì ń bẹ lé tó ń ṣe la hawla wala quwwata illa billah. ó tún lè máa ṣàdúrà fọ́daràn pé ya Rabb gbogbo kíbi tí bàbá alágbájá bá ń sọ dákun bá ń kíyèsí o bí ó ṣe dáa fún wa náà lọ́wọ́ lọ ìtajẹ lọ́wọ́ lọ mẹ́jọ pàdé tí ó jẹ́ o tí ó mọ̀ pé kí ni ó ti jẹ̀yìn gan máyé. subhanallah àwọn èèyàn oníbẹ̀rù Allah yáa di pé àwọn aṣẹ́wó lọ́lọ́kan ọjọ́ kan wọ́n bímọ fún un tó máa ń sọ̀rọ̀ pé má ṣe zina máa wò pé má ṣe zina báwo má ṣe zina báwo ká tó má gbádùn ẹ̀mí wa ẹ̀mí òfòwò lọ ń gbádùn ẹ̀mí àdánù ẹbí àwọn olúwa ni ọ̀fẹ́ olúwa tó wá ní tọkàn ọba tó ọ̀fẹ́ méjì kọba tó ọ̀fẹ́ mẹ́ta kọba tó ọ̀fẹ́ mẹ́rin kí ló tún wá
kí ló ń wá tó fi wá jẹ́ pé aṣẹ́wó yìí náà ni púpọ̀ nínú àwọn obìnrin náà níbẹ̀rù Allah torí pé tóbìnrin bá sọ abẹ́ rẹ̀ zina ò ní ṣẹlẹ̀ àwọn náà fúnra ara wọn tó bá ṣẹ́wọ́ sí wọn báyìí wọ́n dáhùn ni sáyé náà ló le tó bá wọn tí gbogbo yín wá fi wá sọra yín tó ń regbè ọkọ ní kó wá o ọkọ tí ó bọ́ ọ láṣìírí tí wọn náà bọ́ láṣìírí lẹ́jọ́ máa wà dáadáa tọkọ rí onírúurú ranù tí ìranù náà ní bọ́ sínú ọpọlọ tiẹ̀ náà láéláé ní tí Islam fẹ́ kó ṣẹlẹ̀ nu ẹ bí ma ẹ lè fọ́ sọ́yà pọ̀ màmí ni ọmọ náà lè fọ́ sọ́yà pé bàbá àti màmá mi nù yàtọ̀ sí tọ́ba jọ ranù etí tí ojú rondo lọ gbogbo àwọn bàbá rẹ àwọn bàbá rẹ elétí rondo ni wọ́n lé yín ọmọ tó wá bí nìsín ló ṣe tí farangada bí ewé kókò yìí nbọ ló ti wá wọn kọ́ màmí ni ọmọ wa wo etí rẹ wò ó wo tiẹ̀ náà pé mistake kan ṣẹlẹ̀ tàà lárí bá wípé ọ̀nà ìlú ó ṣekúṣe ó ń ranù gbàtí wọ́n jẹ́ èèyàn dúdú ọwọ́ abímọ ọmọjọ́ òyìnbó ó tún jọ ń run fúlàní bàbá ńlá rẹ̀ ó lọ́jọ́ bàbá zina ó ń regbè kódà kan wọ́n ní wọ́n pè yàn léyàn rí ojú ń tìyàn bóun ní tí wọ́n bá pè yàn léyàn àbùkù ó ń zina ni ọ wàláhì ó kọ́ wọn kò dáa dákun ìyàwó ni kò fẹ́ dákun ọkọ ni kò ní bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé wọ́n mú obìnrin lẹ́rùgùn àsìkò tí wọ́n mú lẹ́rùgùn sí ó ti lóyún tóyún ni wọ́n mú ó wá padà ṣẹlẹ̀ pé ìbejì ló bí lọ́dọ̀ wa ìbejì tó bí yùn òfin ṣẹ̀ríà sọ pé á pè wọ́n ní bàbá màmá dà wá pọ̀ sẹ́wọ̀n kẹ́rù ni amu lójú ogun àwa mú wá sílùú Islam tóyún la fi mú tó bá bímọ òfin ṣẹ̀ríà sọ pé á pa àwọn ọmọ ní bàbá màmá dà wá pọ̀ bí wọ́n ṣe jogún ara wọn ni yàtọ̀ sí ìbejì zina yàtọ̀ sí ìbejì ẹni tí wọ́n tún fi tipátipá bá lò ìbejì ẹni tí wọ́n fi tipátipá bá lò náà kápẹ́ ìbejì ló bí ìyá nìkan dà wá pọ̀ ni wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n jogún ara wọn kìí ṣe ìyá bàbá dà wá pọ̀ tó bá ṣẹlẹ̀ pé ọkùnrin kan ó fẹ̀sùn zina kan ìyàwó rẹ̀ ó wá fẹ́ tàtàrà rẹ̀ kọ̀ oyún tó wà nù rẹ̀ ipò ńkọ́ ló ní Islam sọ pé wọ́n jọ ṣépè fúnra wọn ọkùnrin ṣépè lẹ́ẹ̀mẹ́rin wípé zina ló ṣe òun fi Allah búra pé zina ló ṣe ẹlẹ́karùn kí Allah lànà tó bá yẹ kó ń parọ́ mọ́ ni obìnrin náà òun náà búra lórúkọ Allah lẹ́ẹ̀mẹ́rin pé òun fi Allah tó ga búra wípé òun ṣe zina ẹlẹ́karùn kí Allah wo bínú sóun tó bá yẹ kó tọ́ lọkùnrin yẹn sọ látara bẹ́ẹ̀ oyún yùn kò ní jẹ́ tọkùnrin ma á sì yà wọn kò ní jọ́pọ̀ àtìyàwó ara wọn máa ó ti parí ọmọ yẹn lọ́mọ àjọ ọmọ obìnrin torí bàbá tá a bá pè má ó ti sọ pé nǹkan lónìí tẹ́ẹ̀sì máa yí pé wọn ò ní búra báwọn kọkùnrin ó ṣépè fúnra rẹ̀ kóbìnrin náà ó ṣépè fúnra rẹ̀ kẹ́nìkan náà àwọn méjèèjì ọmọ jẹ́ pé ń parọ́ bẹ́ẹ̀ tán ló ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam irú ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ ọkùnrin búra obìnrin náà búra ó fèpè parí tiẹ̀ náà obìnrin náà fèpè parí tiẹ̀ ànábì sallallahu alayhi wa sallam sọ pé ọ̀kan náà yìí méjèèjì ń parọ́ àmì ẹ̀yìn sàábẹ̀ wo irun ọmọ tí wọ́n bá bí tó bá jẹ́ irun tó lẹ̀ ajẹ́ pé ti lágbájá lọ́mọ tó bá sì jẹ́ irun tó yí ajẹ́ pé ti dóòlà ni. so ńgbà tí wọ́n bímọ wọ́n rí bí irun rẹ̀ ṣe rí ó fi hàn pé obìnrin irọ́ ní pa. tó bá wá ṣẹlẹ̀ báwọn ọmọ tí wọ́n wá lóyún obìnrin tó lóyún tí òun àtọkùnrin ti ṣépè fúnra wọn bẹ́ẹ̀ àti sọ pé òun lọ lọ́mọ ọba bí ìbejì ǹjẹ́ ìbejì tó bí wọn ṣé ìyá bàbá ó dà wá pọ̀ ni àbí ìyá nìkan dà wá pọ̀ òfin ṣẹ̀ríà sọ pé ìyá bàbá dà wá pọ̀ ni torí pé ọkùnrin un tó bá padà wá lẹ́yìn ọ̀rẹ́ yìí tó ní ẹ òun gbà pé kò ṣe zina àmọ́ ìrìn tó rìn náà ló bí òun táwọn fi ń ṣe pé ọ̀jẹ̀gba pọ̀ parọ́ zina ma so wọ́n sì sọ pé ìwọ lọ lọ́mọ àmọ́ ọ̀jẹ̀gba torí àwọn ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n tàtàrà
oyún tí ọkùnrin kọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọmọ tó bá ti bẹ̀ wá tó bá jẹ́ bèjì wọ́n máa ń pè wọ́n ní ìyá bàbá dà wá pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe jogún ara wọn. ẹ jẹ́ ká dúró báwọn á tún máa tẹ̀síwájú ńjọ́ mi. Olúwa Ẹlẹ́dàá wa wọ́n fẹ́ fún wa pé ká gbọ́ ẹ̀sìn wa yé ká sì máa gbìyànjú pé níta bá ń gbọ́ yé ká máa lò nítorí pé àwa gangan lolúwa fẹ̀sìn yìí ṣàánú. ìgbà tó wá fẹ̀sìn yìí ṣàánú wa ó sì fi yé wa pé wọn kì í fẹ́ ìmọ̀kan wọn kì í fi ṣe ẹ̀sìn Islam yìí báyìí. ìwà mùsùlùmí náà nu tolúwa ṣàánú rẹ pẹ̀lú Islam wọn náà lọ ń gbọ́ àlàyé nípa Islam rẹ nítorí wá sẹ́kù ní pé nítorí gbọ́ máa dé kọ́ máa fi ṣe wa o àǹfààní ò sínú kọ́ gbọ́ kó fetí pàlàbà rẹ̀ kọ́ gbọ́ tó bá kájọ lílò kọ́ yẹra kó ń bẹ̀ ó ti di ìbálẹ́jọ́ fún ọ nu kólú Ẹlẹ́dàá kó ṣe ń tàn wí àti ń tàn gbọ́ láwùjáre fún wa láyé ń bí àti lọ́la gbẹ̀ndàl kìyàmà kọ́ mọ́ ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa láyé àti lọ́la gbẹ̀ndàl kìyàmà Olúwa Ẹlẹ́dàá wa àtàwọn màláíkà rẹ̀ wọ́n ń ṣe àsọ̀látù fọ́gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Olúwa wa pa wá láṣẹ àwa mùsùlùmí tá a jọmọ lẹ́yìn Ànábì káwọn náà máa ṣàṣọ̀látù fún ká sì máa kí ní kéke Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid.